oníkálùkù ló ní ẹ̀yà tó bá wá sí ayé and àwọn ẹ̀yà kan wà wọn kì í ṣe mèrè àmọ́ nítorí àwọn kan wà tó jẹ́ pé wọn ò mọ ọ̀tún sí òsì wọn ò mọ òsì sí ọ̀tún wọ́n ti rò pé gbogbo àwọn èèyàn lè mèrè most especially àwọn ènìyàn pupa tẹ́lẹ̀ mi bá ti rí èèyàn pupa bá ní eléré màmí wọ̀ta ọmọ ọgbà eléré bẹ́ẹ̀ nínú aláwọ̀ dúdú eléré ọmọ wọ́pọ̀ ní inú aláwọ̀ dúdú kò kí ń ṣe kọ́lọ̀ náà fi ń chúùsì eléré ọmọ bí ẹ ó pupa ẹ bó ṣe ń wò ní inú aláwọ̀ dúdú tó dúdú bí kóró ṣe gidi ọwọ́ ń ta mí ọmọ wà nù wọn tó jẹ́ eléré ọmọ. ọwọ́ ń ta mí ọmọ. bẹ́ẹ̀ ni kí ni túmọ̀ ẹ̀ máa. ọwọ́ ń ta mí ọmọ yẹn àwọn náà èdè Yorùbá ní tó fi ń pe eléré ọmọ. oyè mi oyè mi. eléré ọmọ wa ń ṣe ọmọ burúkú. kì í ṣe ọmọ burúkú kò sẹ́ni tó wà láyé yìí tí ò lẹ́gbẹ́ láyé torí tó bá lẹ́gbẹ́ láyé ò lè lẹ́gbẹ́ lọ́run. It's not a new thing and it's not a bad thing. Ṣùgbọ́n ohun tó wà níbẹ̀ ni pé kí èèyàn wà careful nítorí pé ẹgbẹ́ burúkú tó bà ẹgbẹ́ rere jẹ́. Spirit ara ẹlòmíì mímọ́ ni. Pure mímọ́ ni spirit ara ẹlòmíì ṣùgbọ́n láti dí àgbèrè ṣíṣe ó ń jẹ́ kí spirit ẹlòmíì di pàṣípààrọ̀. wọ́n á ti gbà á mọ́ lọ́wọ́. wọ́n á ti gbà á mọ́ lọ́wọ́ torí gbogbo ohun tí Olúwa dá dáradára ni wọ́n á ti pààrọ̀ ẹ̀ mẹ́lòmíì lọ́wọ́. téèyàn bá wá ní àwọn eléré bẹ́ẹ̀ yẹn lọ tó bá bí eléré ní ọmọ ẹ̀tẹ̀ bá lákìísí wọn ẹ̀rí wọn máa bínú unnecessarily ọmọ à ń tètè bínú onínú fùfù ni wọn ẹlòmíì abínú sí wùrùwùrù lọ́wọ́ kan táìmù tí mi bá ń bínú sọ́kọ nǹkan ọkọ á máa lọ́lẹ̀ táìmù tó bá yọnu nǹkan ọkọ á máa lọ sókè ó nídìí láti kọ̀ sílẹ̀ kíkọ̀ sílẹ̀ kọ́ ló fẹ́ solve problem o ti ṣàkíyèsí o ti rí bẹ́ẹ̀ wàá wá máa pa ó ń ṣọ̀dẹ̀ wàá ya tiẹ̀ sọ́tọ̀ wàá ya tiẹ̀ sọ́dọ̀ wọn náà tí kò fẹ́ kéèyàn kò yó èèyàn máa ń ṣe tiẹ̀ mọ́ ń jẹ ni ìyẹn ń ṣèjà torí kọkùnrin míì tó fẹ́ obìnrin míì kò ní mọ̀ lélẹ́rìí ọmọ ọkùnrin míì àti fẹ́ obìnrin míì tán ó tó mọ̀ pé alágbára ló ń gbé sílé ó tó mọ̀ pé alágbára ló ń gbé sílé ó nídìí láti kọ̀ avoid ẹ̀ kó ẹ má jà débi pé ọ̀rọ̀ èpè máa wáyé tóbìnrin mi bá bínú sọ́kọ báyìí tọ́kọ bá lọ láyọ̀ kọ́lọ́n jẹ́ ó dé láyọ̀ tí obìnrin mi bá bínú sí ọkọ báyìí kọ́kọ́ lọ síbi kan fún contract ó lè má rí contract yẹn gbà ó máa sunkún padà wálé ni á sunkún padà wálé ni àkókò promotion ọkọ á tó nígbà míì kò ní rí gbà ìyá ẹ tí ò mọwọ́ tí ò mẹsẹ̀ sórí tó bá ṣe àgbákò àwọn eléré ọmọ kan wà tó bá fẹ́ bẹ́ẹ̀ fínra gidi sórí ìyá ẹ tí ò mọwọ́ tí ò mẹsẹ̀ ó náà máa rí lójú ọpọ́n o wọ́n bá dé chọ́ọ̀chì náà àwọn tó bá pera wọn láríran ojú ìyá ẹ ló máa rí nítorí pé ìyàwó ẹ lélẹ́rìí tó ń bá ẹ fínra nínú ilé lọ́ọ̀dẹ̀ nínú ilé ẹ tẹ́ ẹjọ́ ń sùn tẹ́ ẹjọ́ ń jí àwa máa dójú ìyá ẹ á máa gbé wọ̀ wọ́n á lè máa mú ìyá yẹn láláì dá àyèmáyé ọkùnrin ní ò lákìyèsí kinní yẹn tó ti kọ̀yìn síya wọn ọkùnrin míì ti mú ìyá ẹ lájẹ̀ẹ́ ìyá tó jìyà tó jìṣẹ́ pẹ̀lú tó jìṣẹ́ pàpà tó ta dúkìá lórí kó lè yàn jù ṣùgbọ́n torí pé ò mọrú nǹkan tó gbé sílẹ̀ wọ́n ti go against ìyá ẹ̀ àkókò tó yẹ kó máa fún ìyá yẹn lóúnjẹ ebi ń pa ó jìyà lásán kò tún róúnjẹ ọmọ jẹ nítorí àwọn wrong messages tí wòlíì mi ò ní sí nínú ẹ̀mí dáadáa láti mọ̀ pé wọ́n gbé àwọn ìyá yẹn wò tí eléré bá fẹ́ bá àyàn fínra sà wọ́n lè rìnyàn ní hòhò
tó máa ta tó jẹ́ pé gbogbo tó bá fásitì wọn kó jọ tó bá bínú gbogbo ẹ̀ pátá ló máa wọ́ lọ bí omi. Tí èèyàn bá wá bírú wọn lọ́mọ èèyàn ti bí àwọn tó jùyàn lọ nìyẹn. Gbogbo wọn náà kọ́ ni wọ́n ní inú líle, àwọn míì inú rírọ̀ ni wọ́n ní. For example say àwọn parents mi jẹ́ kí n mọ nǹkan kan wọ́n pé tí mo dẹ̀ tó gbọ́njú bá lọ́wọ́ wọn mo kàn máa rí pé bàbá mi àti màmá mi ìkúnlẹ̀ ni wọ́n fi ń bomi fún mi nídàájí. Àwọn àǹtí mi ń bínú, àwọn bọ̀dá mi ń bínú. Èmi náà wá bèrè pé ẹ ṣe máa fi ìkúnlẹ̀ ẹ ṣe máa fi bu omi fún mi. Dáàdì mi á níjọ́ tọ́rọ̀ bá débẹ̀ àwọn máa sọ. Tí bàbá mi àti ìyá mi fi jáde láyé níwájú Ọlọ́run ọba àti ènìyàn wọn lo ìwọ fún mi rí. Pé ìwọ dáàdì mi máa ṣe ẹpẹ̀lẹ́ mà ẹ̀rọra mà màmí náà máa ṣe ẹ̀hẹ̀n mọ́ pé mo ó tó éèjì kan mo wá ń wà embarrassed pé èwo ni ẹ̀hẹ̀n wọn ní ó yìnbó àyè àwọn máa ṣàlàyé. ẹ̀yin ò sì mọ̀ ọ́ kán gbà yẹn. Àwọn máa ṣàlàyé fún ẹ. Mo mọ̀ bí aláìmọ̀ nígbà tó dẹ̀ ìyá wọn sit me down wọ́n ṣàlàyé fún mi. Tí dad mi fi jáde láyé tí n bá lọ kí wọn first thing tí bàbá mi máa fi entertain mi omi ni. Omi ni wọ́n ní ohun táwọn ti gbọ́ ni ohun táwọn ti rí ni. Èèyàn bí àwọn ọmọ mi tó ń jùyàn lọ. Wàláì. Ọ̀nà owó wà ní a fi ń ṣe pẹ̀lú àwọn ọmọ yẹn nítorí a máa gbà fún wọn stylishly ni. Ìdà méje. Bẹ́ẹ̀ ni wọ́n máa gbó sínú omi yẹn. Bí ò ní Miss Paris bó jẹ́ Emorija any perfume bá mi fi sínú omi yẹn jọ nítorí tìtọ́lọ́run. Mo wá fẹ́ kó o ránjú má rojú o láti ka Psalm 119. Mo fẹ́ kó o ránjú má rojú o láti ka Psalm 3. Mo fẹ́ kó o ránjú má rojú rárá jọ nítorí Ọlọ́run kó o bá mi ka Psalm 27. Ka Psalm 119 yẹn ẹ̀mẹ́ta ni tó bá níròjú ò lè ṣe gbogbo Psalm tó máa kà yẹn lẹ́mẹ́ta. Ẹ gbé omi yẹn sí inú ìrìndì ìjọ́ kejì. Ẹ dá omi yẹn sọ́nà méje jẹ́ kó fi wẹ̀ fún 7 days. Wọ́n máa yọ̀ǹda ẹ̀ wọ́n máa fi sílẹ̀. Ẹ má jẹ́ kó máa jìnnà sí tùràrí ibi tí tùràrí bá wà. Tí ẹ bá lè fi tùràrí nílé tó bá jẹ́ stick one ó ní 99 àbáwọn ọkọ̀ tá máa ń ràbọ̀ láti Jerusalem yẹn tó máa ń ṣùpọ̀ báyìí tó dàbí bí onígi náà ni. Wọ́n nídìí nínà. Àdúrà ló ń gba agbára kì í gbà. Kò sí nǹkan tí àdúrà tó ṣe tì àti gbìyànjú. Tó o bá ti ní ìgbìyànjú tó o dẹ̀ mú àdúrà gbà ẹ lọ rán aṣọ agbára fún tó máa wọ̀ sùn. Agbára rẹ̀. Yes, white ni. A ní sign of cross. Tí o bá lè lọ ra aṣọ agbára tó wọ́pọ̀ lọ́wọ́ ẹ I will teach you bó ṣe máa ṣe aṣọ agbára ní ìró kó máa fi bora nílé. Ẹ̀mí àjèjì máa sá fún.